àrònú. kábíyèsí rẹ olódùmarè. Ó yẹ ká kọ́gbọ́n lórí ọ̀rọ̀ bàbá Awólọ́wọ̀ àti bàbá Akíntọ́lá ní 1961 1960 to 1961. Ìtàn tá a bá lẹ̀ ní. So ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin tí ń wò wá jákèjádò àgbáláyé tó bá jẹ́ pé láàárọ̀ lẹ́wà akínyìn pé ẹ káàárọ̀ tó bá jẹ́ pé lọ́wọ́ alẹ́ lẹ́wà akínyìn pé ẹ káalẹ́ tó bá jẹ́ pé lọ́wọ́ ọ̀sán lẹ́wà akínyìn pé ẹ káàsán. Ọ̀rọ̀ kábíyèsí ọ̀ọ́nìrìṣà ọba adéyẹyè ògúnwùsì àti ọ̀rọ̀ ọba aláàfin ti ìlú ọ̀yọ́ ní ọba ọ̀wọ́adé kò jẹ́ tuntun gbogbo alámọ̀ bó ṣe ń lọ lórí àwọn méjèèjì tí àwọn kan ń fà látijọ́ yìí wá. Wọ́n kọ́ bẹ̀rẹ̀ láti orí pé tálàgbà láàrin àwọn ọba ńláńlá méjèèjì wọ̀nyí. Ohun tó wá ṣẹlẹ̀ lẹ́nu àìpẹ́ yìí ni pé tálàgbà ìyẹn la tún kúrò lórí ẹ̀. Ó tún wá di wípé ọba adéyẹyè ògúnwùsì ó fi bàbá onímọ̀ ẹ̀rọ ẹnjìníà dọ̀tun sànúsí ó fi wọ́n jẹ ọ̀kan lọ́mọ ilẹ̀ oòduà nílùú ìbàdàn jòní. Ìyẹn ló tún fa wàhálà tó fa àríyànjiyàn tó wá di wípé kí ọba ọ̀wọ́adé aláàfin ìlú ọ̀yọ́ kábíyèsí ọba tótó tí àwọn náà fi gbé 48 hours ultimatum jáde wípé kí ọba onírìṣà kí ó lọ dá oyè yẹn padà pé kò lágbára bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ nàìjíríà pàápàá jùlọ àwọn ọmọ kóòtù àjìrèbí òǹkálukú ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa rẹ̀ lọ́tùn lósì. Ṣùgbọ́n níbo ni ọ̀rọ̀ dé dúró lórí ọ̀rọ̀ tí ń lọ láàrin ọba aláàfin ọ̀yọ́ àti ọ̀ọ̀nìrìṣà. Ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá ìyẹn ààrẹ ibà gani adams òun náà ti dá sọ̀rọ̀ yìí o. Ẹ̀yin náà ẹ wá wo ohun tí ibà gani adams tó sọ lórí ọ̀rọ̀ yìí. Torí wọ́n ní bí ìjà bá ti wáyé báwọn àwọn kan náà yóò dìde gbé ìgbésẹ̀ bí wọ́n ti parí ẹ̀. Wọ́n sì ní bí ọ̀rọ̀ bá kọlẹ̀ tó kọ̀kẹ́ àmọ́ níbìkan àbíkà. Kí ni ibà gani adams kí ni tó sọ lórí ọ̀rọ̀ tí ń lọ láàrin ọba ọ̀ọ̀nìrìṣà àti ọba aláàfin ọ̀yọ́? Ẹ gbọ́ bó ṣe lọ. Ẹ̀yin náà kí ni tẹ́ ẹ rò nípa ẹni tí ààrẹ ọ̀nà kakanfò ibà gani adams ń tó sọ? Kí ni tẹ́ ẹ rí bẹ́ẹ̀? Ẹ comment sí comment section. Ó yẹ ká kọ́gbọ́n lórí ọ̀rọ̀ bàbá Awólọ́wọ̀ àti bàbá Akíntọ́lá ní 1961 1960 to 1961. Ìtàn tá a bá lẹ̀ ni wípé àwọn ọ̀tá ìta ló yé sí tó fi palẹ̀ Yorùbá sí ẹ̀yìn ní dídìgbà tá a wà yìí. Nígbà tí mo gbọ́ ìròyìn yẹn ibi méjèèjì ni mo kàn sí. Kí n tó jẹ́ ààrẹ ọ̀nà kakanfò Oòduà ló fún mi lórúkọ. kábíyèsí. Oòduà ló fún mi lórúkọ. And orí ìtẹ́ Oòduà ni kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ jókòó lé lórí. Nígbà tí mo wá jẹ́ ààrẹ ọ̀nà kakanfò tán mo dẹ̀ tún mọ́ bàbá wa Adéyẹmí Aláàfin ibi méjèèjì la máa ń lọ. Nígbà tí mo wá jẹ́ ààrẹ tí mo wá jẹ́ ààrẹ ọ̀nà kakanfò orúkọ tó wá tàn sí. Ó wá fún mi ní ààyè láti ṣiṣẹ́ tó yẹ kí n ṣe nílẹ̀ Yorùbá. Ibi méjèèjì ló ṣe pàtàkì nílẹ̀ Yorùbá kì í ṣe fún mi nìkan o. Torí Ifẹ̀ lórísun àwọn Aláàfin ló jagun lẹ̀ Yorùbá ṣùgbọ́n Ifẹ̀ lórísun. Orísun ò ṣe é fi ṣeré. Ẹni tó jagun lẹ̀ Yorùbá tó ràn lẹ̀ Yorùbá lọ́wọ́ kò dẹ̀ ṣe é fi ṣeré. Tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ láàrin àwọn ọba ńlá méjì tó dàbí bàbá ńlẹ̀ Yorùbá a gbọ́dọ̀ wọ́nà láti pẹ̀sì sí wọn. Bó tilẹ̀ wù kó dàrú tó a gbọ́dọ̀ wọ́nà láti pẹ̀sì sí wọn. Mo bẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ láti jẹta. Mo ti bá àwọn bàbá wa méjèèjì sọ̀rọ̀ pé kán jèbù rẹ̀. Mo ti bá kábíyèsí bàbá yèyé Aláàfin mo ti bá wọn sọ̀rọ̀. Bá wọn sọ̀rọ̀ fún bíi 20 ìṣẹ́jú. Inú mi dẹ̀dùn mo ṣe pé wọ́n kàn ní bàbá gbé. Mo pe bàbá wa náà Ọọ̀ni Ifẹ̀ Ọọ̀nìrìṣà. Mo pè wọ́n gbé. Inú mi dùn nígbà tó máa di alẹ́ àná wọ́n pè mí wọ́n bá mi sọ̀rọ̀ gan-an. Nígbà tí mo pè wọ́n tí mi ò rí wọn rí bá sọ̀rọ̀ lórí aago mo pe alukoro wọn. Moses Ọláfárí tẹ́ rí yẹn o.
àjọjagun ọ̀rọ̀ June 12 ni o. Okay. Ọláfárè was the secretary of OPC before. Ó ti jẹ́ secretary OPC rí o. Okay. So oníṣàǹgbara lòun náà. Mo nígbà tí mi ti get bàbá sọ̀rọ̀ mo ní ṣe ìbúrẹ́ o. Ọ̀rọ̀ tó bá ti sọ bàbá ló sọ o. Máa fọgbọ́n ṣe nípa yìí gbọ́dọ̀ jọ wà àlàáfíà fúnlẹ̀ Yorùbá. Èmi àti Moses sọ̀rọ̀ bíi 40 minutes. Gbàdó máa délé àná ẹ mọ̀ pé àwọn bàbá ta níwọ̀nyí wọ́n fẹ́ràn àwọn ọmọ Yorùbá. Kábíyèsí Ọ̀ọ̀ni of Ifẹ̀. Mo dẹ̀ ń ṣèpàdé lọ́wọ́ ni. Ọba pè wọ́n láwọn rí aago mi olóyìnbó ń pè ní miss call. Àwọn àjọ sọ̀rọ̀ wọn mo dẹ̀ ní kán dìbò rẹ̀. Oko wọn rúru káwàrú ọ̀rọ̀ yẹn jẹ́ àfọgbọ́n yanjú ẹ̀. Wọ́n dẹ̀ ṣàlàyé tí mi ò lè bá yín sọ nǹkan tá a sọ. Èmi náà ò tiẹ̀ lè béèrè. Kí n bá yín sọ nǹkan tí mo bá Aláàfin sọ lórí afẹ́fẹ́ àrífín ni kí n bá yín sọ nǹkan tí mo bá bàbá wa. Èmi náà ò tiẹ̀ wá ní gọ̀gọ̀gọ̀ kí n bí léèrè ń tẹ́ ẹ bá wọn sọ. Mo ti bá wọn sọ̀rọ̀. Mo dẹ̀ mọ̀ pé gẹ́gẹ́ bí ọmọ torí kò sí ipò tó bá ti wà láyé yìí ọba bíi Ọ̀ọ̀ni àti Aláàfin bàbá náà jẹ́ fún ẹ. Ó dẹ̀ jẹ́ president náà bàbá náà sì jẹ́. So a ti ń bá wọn sọ̀rọ̀. Ẹ dẹ̀ rí i pé ọ̀rọ̀ yẹn ti ń tutù láti alẹ́ ìjẹta. Ṣùgbọ́n àwọn ayélujára ó jẹ́ social media. Ẹni wàhálà tó bá ẹni kankan tó bá ti ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá báyìí àwọn máa fi ń pawó ni. Wọ́n máa fẹ́ lójú. Gbogbo ìgbà kó dẹ́ dá torí ọjọ́ iwájú. Tó bá kọlu Aláàfin ọjọ́ kan wà nídìí Aláàfin o. Kábíyèsí. Tó bá kọlu Ọ̀ọ̀ni of Ifẹ̀ ọjọ́ kan wà ní gate through làwọn méjèèjì. Wọ́n mọ̀ gbọ́ tó mọ̀ pé ó fẹ́ ṣe nǹkan rẹ̀ lọ́jọ́ iwájú tí nǹkan bá tẹ̀ ṣẹlẹ̀ láàrin bàbá méjì ò gbọdọ̀ dẹ́bi fúnkan. Bá ṣe máa pèsè bàbá tẹ̀ fẹ́ sọ̀rọ̀ ẹ̀ bí inú ilé iná ṣe ń bà láti àdẹ gbọdọ̀ sọ́dà rẹ̀. Ẹ̀yin onídẹ̀bi fọ́ba ìwọ ní nílẹ̀ Yorùbá. Ọba yìí jẹ̀bi. Ìwọ dẹ́bi fọ́ba. Ọba yìí jẹ̀bi. Àṣegbé ni. Wà á máa fọgbọ́n ọgbọ́n sọ ni wàá dẹ̀ ti máa tẹ̀lé máa pé bàbá ẹ jẹ́ ká ṣe báyìí. Wọ́n pọ̀lọpọ̀ nú àwọn tó wà ní ayélujára content ló ń wá ọ̀hún màṣà ọ̀hún mèṣe ẹni tó bá dẹ̀ ti màṣà tó bá ti mèṣe ó máa ń kọsẹ̀ ayé ni.